Ẹ̀yin tèmi báwo ni ṣé dáadáa lẹ wà? Ṣó ń dùn, ṣó ń dán? Báwo ni gbogbo nǹkan? Ẹ jọ̀ọ́ ẹ bá ń share fídíò yìí. Fídíò yìí ń lọ sọ́dọ̀ Ẹniọlá, Àjàó Ẹniọlá. Mo wo àwọn fídíò kan ní online. Gbogbo party tí Ọdúnladé ṣe, tó ṣe burial fún bàbá ẹ̀, party tán ṣe. Mo wò lórí social media, mo wò online. But àwọn kankan tí mo rí tí Ẹniọlá ṣe, ó wonder mi, mo wá wò pé kí ló ṣẹlẹ̀? Torí bóyá kò dẹ̀ wà intentional láti ṣe nǹkan yẹn ni. Bóyá tó dẹ̀ kàn ṣe, torí kò yé mi. Ẹ mọ̀ pé ẹlòmíì ó máa ṣe nǹkan kò mọ̀ pé ojú ń wò ó, but ó lè má mọ̀ọ́mọ̀ ṣe kó kàn ṣe nǹkan yẹn kó má ṣe intentional. But a lot of people ló sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹni kí ló ṣẹlẹ̀ ní party yẹn? Ó wá lọ kí ìyàwó Ọdúnladé hug ẹ̀. Nígbà tó hug ẹ̀ tán, ó wá lọ jókòó, ó wá mú kíní burial yẹn tán ṣe. Ó wá mú, ó wá fi cover ojú, ó wá ṣojú bákan. Mo wá wò pé kí ló ń ṣẹlẹ̀? Ẹni yìí ò béèrè pé kó kí òun. Òun ló lọ kí òun, ló dẹ̀ lọ sí party yẹn. Mo wò pé kí ló ń ṣẹlẹ̀ láàárín òun àti ìyàwó Ọdúnladé. Ṣé wọ́n ń jà ní àbí wọ́n jọ ń dùn kan? Mo rí pé ìyàwó Ọdúnladé ló ni Ọdúnladé. Ọdúnladé ò dẹ̀ tí announce pé Ẹniọlá Àjàó ni second wife òun. But reaction ẹ̀ sí nǹkan tó ṣe yẹn ó lágbára gan. Pastor mi máa ń kọrin kan ní church pé, "You no be winch, you dey do like winch. You no be thief, you dey do like thief. Na you dey make me dey suspect you." Ẹniọlá, "Na you dey make me dey suspect you. Na you dey make me dey suspect you. You no be winch, you dey do like winch. You no be thief, you dey do like thief." Ẹ má bínú, mi lè kọ sókè dáadáa. "Na you dey make me dey suspect you." Mo mọ̀ ó lè má fi pé kó mọ̀ọ́mọ̀ fi ṣe àbí kó ní nǹkan tó ṣe tó kàn. Bí ojú tiẹ̀ ló fi paper yẹn cover ojú. But àwọn èèyàn ti times ẹ̀, if èmi tí mo ń sọ̀rọ̀ mo times ẹ̀ sí nǹkan mi. Tí o bá rí pé o wà comfortable láti lọ sí party yẹn, kò ní ìdí kó lọ. Eléyìí tó lọ nísìnyí tí wọ́n drag ẹ sọ́tùn, tó ń drag ẹ sósì, kò rí bẹ́ẹ̀. Bí a bó ṣe kí tó yẹn gan tó kí tán tó rìn lọ sẹ́yìn. Torí pé kí ni? Gbogbo any celebrity tó bá rìn sí anywhere ní Nigeria, àwọn èèyàn ti gbé camera. Ìwọ tó ṣe nǹkan báyìí, o mọ̀ bóyá camera ti gbé ẹ, camera dẹ̀ ti gbé ẹ. Kò yé mi o. Bóyá second wife ni a ti mọ̀, but tó bá jẹ́ second wife ni ẹ jẹ́ ká mọ̀. Torí kò yé mi. Àwọn reaction tó wà nínú fídíò yẹn lágbára gan. Ọlọ́run. Ọlọ́run. Woman yẹn kò ní èrò pé ó bá yàn dùn ọkọ. Mo rí pé first wife ẹ ni a ti rí second wife. Tó bá dẹ̀ jẹ́ ìwọ ni second wife, kó jẹ́ ká mọ̀. Torí reaction tó ṣe ń bẹ̀ yẹn kò yé mi. O lè má mean ẹ̀, but àwọn èèyàn ti ń times ẹ̀ sí nǹkan mi. Nísìnyí ìwọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo ti times ẹ̀ pé kí why tó ṣe react bẹ́ẹ̀ yẹn. Kò dẹ̀ force ẹ kó wá kí n wọ́ ló lọ kí. Madam, tẹ bá ti jáde next time, àwọn nǹkan tẹ máa ṣe, ẹ wò ẹrù kẹ́ tó ṣe, torí pé kí ni gbogbo step tí èèyàn bá gbé láyé, àwọn ayé máa ń ka mínì sí. Ṣé ẹ̀ ń gbọ́? Next time tẹ bá lọ sí party, tẹ bá máa behave tẹ́ pé káyé má rí sọ. Ẹ wo camera tẹ bá fẹ́ ṣe anything. Ẹ wo bí a camera ń wò mí, bí a kò rí mi. Torí gbogbo any celebrity tó bá jáde ńsìn, àwọn èèyàn ti yọ phone, wọ́n record. Ẹ wo ẹ̀yin tèmi, ẹ bá ń share, ẹ bá ń like. Ire o.